ǹjẹ́ mọ̀ pé Ìyábọ̀ tó ti Nkechi Blessing kọlu èèyàn the same Ìyábọ̀ ló rányàn kan lọ snap Nkechi Blessing ní gym. Okay, ẹ jẹ́ ká jọ ṣe logic. Ṣé mọ̀ pé Nkechi Blessing ti wá fún mi dáadáa, ó ti update fún mi dáadáa, ó ti bú mi rí dáadáa. Now ǹjẹ́ èmi lè rányàn kí wọ́n lọ ya Nkechi ní gym? Lizzy Anjorin ti bẹ̀rẹ̀ pẹ̀lú Nkechi Blessing o pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ó ní wípé ó ní ṣe ṣàmọ̀ wípé Nkechi Blessing ó ti wá fún dáadáa. Ó ní ṣùgbọ́n òun ò lè rán èèyàn kí wọ́n lọ ya Nkechi Blessing ní jíìmù. Arábìnrin sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní Ìyábọ̀ Òjó nìkan ló lè ṣiṣẹ́ burúkú yẹn. Ó ní kì í ṣe òun o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní Ìyábọ̀ Òjó òun nìkan ló ní attribute láti lọ rán èèyàn. Òun nìkan ló lè stoop solo láti lọ rán èèyàn wípé kí wọ́n lọ ya Nkechi ní jíìmù. Bẹ́ẹ̀ wọ́n jọ wà ní àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nìyí. Ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ tí Lizzy sọ nínú fídíò yìí. Ìwọ tó ń wò mí, ǹjọ́ lè rányàn kan lọ ya Nkechi ní gym? Ẹ sọ fún mi, ẹnìkan ẹ dárúkọ èèyàn kan tó ní potential tó lè stoop solo láti lọ sọ pé kán lọ ya Nkechi wá ní gym. The only person tó ní potential láti lọ ya Nkechi òun náà ni Ìyábọ̀ Òjó tó ti máa ń ya àwọn èèyàn kiri káàkiri. Nítorí pé kí ni àsìkò ti tó. Ìyábọ̀ Òjó rí pé ẹgbà yẹn ti pọ̀ jù lórí òun. Ìyábọ̀ Òjó ní the breaking news tí Very Dark Man àti Lizzy máa fi òun lẹ̀. Ìyábọ̀ Òjó dẹ̀ mọ̀ wípé òun ti Nkechi láti bú Very Dark Man, láti bú Lizzy àti láti bú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Tẹ́ ẹ bá ń connect ẹ máa pàtẹ́wọ́ fún mi. Ẹ máa sọ pé yèyé mẹ̀ṣọ́ ó di ọpọlọ wà ńbẹ̀. Ẹ lọ wo bí ṣe máa ń travel dáadáa. Ṣé gbogbo mi ń travel yẹn? Ìyábọ̀ Òjó ti show me. Ojoojúmọ́ ni mò ń travel. Ẹ lè mọ̀. Kò síjọ́ tí mi ò kí ń travel. Ẹ lè mọ̀. Ìyábọ̀ fẹ́ mọ̀ a ní tó dùn mí jù láyé. Ẹni yẹn wá sọ́dọ̀ mi, woman yẹn wá sọ́dọ̀ mi. Mo rò pé ó ní ìdìrànlọ́wọ́ ni mi mọ̀ kó fẹ́ ṣe mí ní kàní. But look at me today. I'm fine and I'm doing wonderfully well. I'm doing pretty well today. I am doing pretty well today. And I'm fine. And I'm fine. I'm pretty, like I'm doing well today. But mo fẹ́ kẹ́ mọ̀ wípé people buy people for real. And a lot of people in foreign prison, in abroad prison, some of them are being set up by people like Ìyábọ̀ Òjó in the society. Ìyábọ̀ Òjó is extremely dangerous to this society, I swear. Ṣé bẹ́ẹ̀ rí pé nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Naira Marley kò lè pamọ́ra. What was the first thing Ìyábọ̀ Òjó did to Naira? If you remember, what was the first thing Ìyábọ̀ Òjó did to Naira? What was the first thing Ìyábọ̀ Òjó did to Naira? Tẹ́ bá rántí dáadáa. What was the first thing Ìyábọ̀ Òjó did to Naira? Immediately Mohbad died. Mohbad pairada. What was the first thing Ìyábọ̀ Òjó did? As a matter of fact, Sam Clef wouldn't have become Ìyábọ̀ Òjó's friend. But because Sam Clef lives in USA and Sam Clef is a good instrument for Ìyábọ̀ Òjó to report Naira Marley not to travel to America again. Ìyábọ̀ Òjó has destroyed a lot of people. You cannot understand.